Idunnu ṣubú lu ayọ̀ fún Ọ̀gbẹ́ni Nuru Odetola. Eléyìí tó ké gbàǹjarè ní ọjọ́ Àìkú Sunday wípé àwọn adigunjalè ti gba ọkọ̀ lọ́wọ́ òun yẹn ní agbègbè kan nílùú Ìbàdàn. Kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n tara ṣàṣà láti bọ́ sójú iṣẹ́ léyìí tí wọ́n padà rí ọkọ̀ náà gbà padà fún Ọ̀gbẹ́ni Nuru Odetola. Inú ẹni ò ní dùn ká pamọ́ra. Nínú fi ọ̀rọ̀ wérọ̀ ẹ̀yin gan ó rí wípé inú Ọ̀gbẹ́ni Odetola dùn gidi gan sí àṣírí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe. Ní agbára Ọlọ́run ọba, ẹrú tèmi tí kò ní jẹ́ ẹrú olè o. Ẹ jẹ́ ká máa wà lójúfò nígbàkúùgbà ká sì máa bí Ọlọ́run ọba lóòrèkóòrè. Ọlọ́run ò ní fi tiwa sílẹ̀ láìṣe. Wọ́n sì gba òkúta mọ̀ọ́sù lọ́wọ́ mi. Tó wá jẹ́ ìyàlẹ́nu sí mi ń bẹ̀ ni pé ìgbà mo lọ rìpọ́ọ̀tì ní police station nígbà tí ilẹ̀ mọ́ mo padà sí Ìbàdàn. Ìgbà tí máa rí sọ pé máa dé Ìbàdàn láàrin bóyá bíi 2 hours máa sọ pé máa dé Ìbàdàn. Wọ́n ti pè ìyàwó mi ní ẹ̀ pé torí ẹ̀ ti gba gbogbo fún ọmọ mi. Ìyàwó mi ní ẹ̀ pé àwọn ti rí mọ́tò mi o. Ó dàbí àlá lójú mo ní rí mọ́tò. Send number ẹ tó pé yẹn ó send number DPO ẹ sí mi nìyẹn. Mo bá pe DPO wá ní pé wọ́n wá describe gbogbo tí ń bẹnu mọ́tò yẹn. Wọ́n ní bẹ́ẹ̀ ni confam kódà ṣé kí wọ́n máa bọ̀ báyìí. Wọ́n ní kí wọ́n ti wà pé police station yẹn á ti pọ̀ jù wípé tó bá tó ọ̀la pé kí n máa bọ̀. But mo dúpẹ́ lọ́wọ́ wọn gan, mo rí ìyá state wọn gan, ọlọ́pàá Ogun State. Ọlọ́run á máa fún iṣẹ́ tó fi dórí commissioner of police tó wà ń bẹ̀. Ọlọ́run á máa gbà fún wọn. Odetola. So mọ́tò yín Saturday náà jí. Sunday náà rí kọ́tẹ́fẹ́ká ọ̀dà. This is the stolen car. Ní nǹkan wíyá bíi 10:30 lálẹ́ ẹ̀ ṣe cross mi mọ́lẹ̀ nìyẹn. Bí ẹ ṣe ní kí n bọ́ lẹ́kọ̀ọ́ kí ló wà lára bá ní kí n ṣe fóònù mi àti bíta 6,000 ló wà lọ́wọ́ mi. Bí bẹ́ẹ̀ ṣe rí wọn ẹ̀ àwọn táwọn jọ lójú ṣé wọ́n jọ ọlọ́pàá bọ́ jọ. Pé sọlọ́pàá inú mikra kékeré ni wà mọ́tò green ni wọ́n cross mi mọ́lẹ̀ ni mi tí wọ́n wà ní flash ban kámẹ́rà tó wà ní mọ́tò pé mọ́tò wo ló ń dàbí kó ń pọ̀ sùn bó bá ṣe dénú gálọ́pì yẹn báyìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe yẹn ṣe cross mi mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ni. Ok, wọ́n ṣe gba mọ́tò yẹn lọ́wọ́ yín. Wọ́n ṣe gba mọ́tò yẹn lọ́wọ́ mi àti fóònù mi àti bíta 6,000 naira tí ó wà lọ́wọ́ mi nìyẹn. Wọ́n fi kọ́kọ́ ṣe yín. Àwọn náà mi o. Wọ́n nà yín gan. Àwọn náà mi o. Wọ́n náà mi dẹ́ tó tẹ̀ sí kékeré. Mo sá ṣe bọ́ sí ẹgbẹ́ kan bí inú ogbó tí mo sá cross sí inú ogbó nìyẹn. Ìgbà tí mo sá cross sí inú ogbó mo sá wà ń bẹ̀ yẹn. Nígbà tó wá yá tí wọ́n lọ ó pẹ́ títí tí mo sá fẹsẹ̀ rìn mọ̀ ń dá ọgbà mọ́tò tó wọn dúró fún mi torí sáìdì bẹ̀yẹn ó silent gan ó dágan. Mo wá rí ọmọ ọlọ́kadà kan ló sá assist mi. Ṣé ìgbà tó gba mọ́tò yẹn ṣé ọ̀nà Ìbàdàn náà forí rìn àbí ọ̀nà Abẹ́òkúta? Mi ò tiẹ̀ ní sọ pé ọ̀nà bíi báyìí kan tó èmi ò mọ Abẹ́òkúta. Ìyàn actually ìlú kankan lábẹ́òkúta. But later on mo sá ọmọ ọlọ́kadà yẹn sá assist mi ló gbé mi wá sí police station kan ní Ọdẹ́dá débẹ̀ yẹn wọ́n ní kí n lọ division kan ní ọ̀nà ibì kan àtọ́débẹ̀ yẹn wọ́n tó dá wa padà sí ibì kan padà sí wàhálà. Mo sá dùn níwájú police station kan sílẹ̀ sáfì tílẹ̀ fi mọ́ngbò dídàjí mo sá pé ìyàwó mi mo sá pé ọmọ ìyàwó mi wá ní kí n máa bọ̀ báyìí wọ́n á ní kó pàdé mi ní àpáta kó lè mú pàdé mi torí kò sí owó kan ní ọwọ́ mi wọn fún ọmọ ọlọ́kadà yẹn náà mo fi ń ṣe monitoring tí mo ń ṣe ní tààrọ̀ mo sáwọ́ mọ́tò nígbà máa fẹ́ dìbàdàn ní nǹkan bóyá bí ọwọ́ ọ̀sán bí ìyàwó mi ti ṣe ní wọ́n ti pe òun nu pé àwọn kan rí mọ́tò ní ibì kan o nípa pé wọ́n pé máa bọ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá ti rí mọ́tò yẹn. Bóyá ti rí mọ́tò yẹn wọ́n sá ní kó sẹ́ndì nọ́mbà ọlọ́pàá yẹn wá ó bá sẹ́ndì nọ́mbà ọlọ́pàá yẹn mo wá ní ṣé kí n máa bọ̀ báyìí ní ìsìn àbáwò wọ́n wá ní pé kí n máa wà torí pé stress yẹn á ti pọ̀ jù pé tó bá di lọ́la pé kí n máa bọ̀ gbogbo táyà ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ní àti bẹ́ẹ̀ ní àti fọ́. Wọ́n ti fọ́ gbogbo táyà tó wà lẹ́sẹ̀. Àwọn ẹsẹ̀ kó táyà mi wà láti Ìbàdàn ni. Kì í ṣe pé wọ́n tú àwọn táyà yẹn lọ àbí wọ́n kò destroy ẹ ni. Ok.
bí sáà sì ní kí n wá sí bíbá ní lónìí nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ kọmíṣánná lọ́wọ́ àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ìpẹ̀rẹ̀ kò sí nǹkan tó ṣe ní àlàáfíà lèmi náà wà báyìí lọ. náà kí nìkan tẹ́ fẹ́ sọ lórí ìṣẹ̀lẹ̀ báyìí pé irú àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n tètè máa gbé láti lè jẹ́ kí. ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ni pé the best thing náà ni pé kí wọ́n wá rìn police station tó bá ní àsìbẹ̀ kí wọ́n tètè lọ síbẹ̀ kí wọ́n lè explain ara wọn. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní surrounding ibẹ̀ yẹn wọ́n try gan wọ́n assist mi gan torí ọ̀dọ̀ wọn mo fẹ́ lé ní mo dúró sí tílẹ̀ fi mọ́ pé tí mo jẹ́ kí n lọ sí ibì kankan mọ́. orúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Nuru Odetola. ọ̀kan lára ọkọ̀ tẹ́lẹ̀ tí wọ́n jí gbé òun náà ni ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ọpẹ́ pàtàkì fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn fún àṣeyọrí iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ gbọ́ òun náà ni ẹni tó lọ́kọ̀ ló ti fi ẹnu rẹ̀ sọ wípé òun dúpẹ́ pọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wípé lórí àṣeyọrí ọkọ̀ rẹ̀ tí wọ́n bá gbà padà ọlọ́run bá nínú àánú ẹ̀ kò ní ṣẹrú tèmi tí lẹ́rù olè àmì àṣẹ. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.